ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé ìwòye kó bójú ọjọ́ ṣe rí. Àwọn ọkùnrin tó bá wà responsible ni mò ń sọ. Ọkùnrin tó bá wà responsible tó make ẹ happy tó mú ẹ lóbìnrin ni mò ń bá wí lórí ìkànnì yìí. Ẹ̀yin obìnrin ẹ má jẹ́ kí akọ máa pa yín tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó yẹ kẹ́ ẹ fi ṣe ọkọ ẹ ti fi ṣàlè lórí akọ lórí pick pé kẹ máa mú èyí kẹ máa wò pé eléyìí ò dáa kò wọ standard kò wọ kinní kan. Ẹ̀yin má tún wà too desperate láti sọ wípé ẹ fẹ́ lọ fọ́kọ pàápàá tí èjì bá ṣì wà on your side. Ẹ má wà desperate láti sọ wípé ẹ fẹ́ jókòó sínú ilé ọkọ even nígbà tí wọ́n fi ojú yín tí wọ́n lù yín tó ń fi yín ráre àmọ́ ẹ wà desperate láti look after ọkọ yín. Ẹ wà desperate láti look after ọkọ yín. Obìnrin tó bá wà desperate láti look after ọkọ ẹ̀ á lọ extra mile láti put smile ẹ̀rín àti ìdùnnú sí ojú ọkọ ẹ̀ sínú ọkọ ẹ̀. Lára desperation ni wípé tó o bá ti ní ọkọ tó o ti mọ̀ lọ́kàn rẹ pé o nífẹ̀ẹ́ wípé o love ẹ̀ tí o ṣe torí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ nǹkan tó ń jẹ́ ìfẹ́ tí kò ṣe ìfẹ́ ẹlẹ́nu ìfẹ́ tó wà níbi orí ètò ìfẹ́ gidi tó o ní sí no matter the level of the man in tó bá ti lè mú ẹ accept ẹ wípé mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́. Number one, ó kàwé o kò kàwé o ó fàyè o kò fàyè o ó rí bákan kò rí bákan o mo ti gbà láti fẹ́. Sórí profile tiẹ̀ level tiẹ̀ o láti bring it down sí level ẹni tó ọkùnrin tó gbà kó fẹ́. O ò ní fi level ẹ máa intimidate ọkùnrin tó fẹ́. O ò ní fi level ẹ máa make ẹni tó ọkùnrin tó fẹ́ less of a man. Nítorí pé nígbà míì tí ọkùnrin bá rí pé obìnrin ga jù ń lọ anything láì sọ anything wọ́n máa ń feel intimidated. Láì sọ anything wọ́n máa ń feel pé ha ọmọbìnrin bó ṣe ga jù mí lọ ṣe lè fẹ́ mi ṣá nǹkan kan. Lára àwọn nǹkan tí èèyàn fi ń wà lára àwọn nǹkan tí èèyàn kì í fi intimidate ọkùnrin ni pé tó bá ṣẹ̀ ẹ́ nígbà míì gan ọkùnrin ló máa ṣẹ̀ ẹ́ but wàá wo ara ẹ wípé tó bá ní kó react ó lè máa wò pé bóyá nítorí level ẹ high. Mi sọ pé gbogbo ìgbà ọkùnrin tó bá ṣẹ̀ ẹ́ tó tún padà lọ bẹ̀ ó mọ̀ pé òun ṣẹ̀ ẹ́ á jẹ́ kó feel pé ha pẹ̀lú gbogbo nǹkan tó ní ọkùnrin máa ń mọ̀ pé ó ju òun lọ. Ìwọ má tún lọ rọ ọbẹ lójú wọn pé ó jù ú lọ. Ìwọ náà má tún lọ sọ pé wò ó mi ò ń ṣẹgbẹ́ ẹ ní gbogbo ọ̀nà. Lára ọ̀nà tó máa fi rọ ọbẹ ni pé ìmí inú yín torí pé bẹ ṣe rí ẹ lè kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bẹ ọkùnrin. Even tó bá ṣẹ̀ ẹ́ jẹ́ kó feel wípé o ò fẹ́ lose ẹ̀. Jẹ́ kó feel pé ìfẹ́ ìjìnlẹ̀ ló ní sí. Jẹ́ kó feel pé tó bá ṣẹ̀ ẹ́ tó fẹ́ peace tó tún bẹ́ẹ̀ ọkùnrin tí orí ẹ̀ bá pé tó wà responsible ó mọ̀ nínú ọkàn wọn ó mọ̀ pé òun ṣẹ̀ ẹ́ ó mọ̀ pé bíbẹ̀ tó bẹ̀rù yẹn ó fi pọ́nlé. Àwọn ọ̀nà kan wà àwọn àpọ́nlé kan wà tẹ́ pé tó bá lówó tí ọkùnrin ẹ lówó tẹ́jọ jẹ́ level kan náà tó bá fún ní àpọ́nlé yẹn kó lè jọ́ lójú. Obìnrin tó lówó tọkùnrin lówó tọkùnrin náà big tí obìnrin bá fún ọkùnrin tó lówó ní àwọn àpọ́nlé kan kò lè jọ wọ́n lójú. Ó máa fi pé nítorí pé àwọn lówó ló ṣe ń wárí fún wọn nítorí pé o mọ̀ wípé òun wárí fún wọn torí pé àwọn ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ọkùnrin tí ò ní tó ẹ ọkùnrin tí ò jẹ́ level ẹ tó wá fún lápọ́nlé ó máa appreciate ẹ ju ọkùnrin tó ní lọ́wọ́ tó ní lárí tó lówó lọ́wọ́ lọ. Nǹkan tí ò yé yín nìyẹn. Ọkùnrin tó lówó lọ́wọ́ ju ẹ lọ tí ìwọ náà dé stage kan nílà ìbọ̀ tọkùnrin yẹn lówó lọ́wọ́ tó ní lárí jù tó lówó lọ́wọ́ tó ní education tó ní everything jù ẹ lọ tó bá ń fún lápọ́nlé kò lè jọ lójú tó wípé ẹ̀yin tí ẹ fẹ́ ọkùnrin tí ó lò wà sí yín àbí ọkùnrin tó lò sí yín in profile status tẹ fẹ́ ọkùnrin tó lò sí yín tẹ tún wá pọ́nlé ó máa jọ lójú ó carry weight ju ọkùnrin tí jẹ́ wípé ó big jù yín lọ tẹ̀ ń pọ́nlé. Mi ní kẹ́ má pọ̀kàn yín lé gbogbo kan sọ fún yín pé it's better for you to be desperate in looking after your husband, looking after your man, than being desperate. Wípé kò marry torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá wà desperate láti marry tẹ́ bá rọ́kọ náà tán yamayama lẹ máa fi ṣe játijàti rédèrèdè rọ́dọ̀rọ̀dọ̀ lẹ máa fi wọ́n ṣe.
ṣùgbọ́n tó bá fàfàfẹ́ ọkọ tó bá ti wà desperate pé sí ẹ má yìí mo fẹ́ make ẹ happy má yìí mo fẹ́ love ẹ not ọ̀pọ̀lọpọ̀ yìí máa wà desperate pé fẹ́ jókòó sílé ọkọ ṣùgbọ́n nígbà tẹ́ bá wà desperate pé fẹ́ jókòó sílé ọkọ ẹ máa àwọn wrong ìwà téèyàn kí wá fi jókòó sílé ọkọ lẹ máa wù nítorí pé out of desperation ẹ fẹ́ máa check phone out of desperation ẹ fẹ́ máa ṣọ́ ọkọ yín kó má jáde out of desperation ẹ fẹ́ máa ṣe oríṣiríṣi ìwà tí ò yẹ kẹ́ wù ẹ fẹ́ máa prevent ọkọ yín from seeing certain people out of desperation ṣùgbọ́n tẹ́ bá ti wà desperate láti make ọkọ yín happy ẹ fẹ́ lọ extra mile even tó bá ṣẹ̀yìn pàápàá ọkọ tí ò ní tú ẹ even tó bá ṣẹ̀ ẹ́ torí pé o ti wà desperate láti put smile sójú ẹ̀ o ti wà desperate láti make him feel less of a man o ti wà desperate láti make ẹ happy wá rí pé gbogbo nǹkan tó bá máa mú inú ẹ̀ dùn tó jẹ́ pé òun kò ní lè ṣìwàwù fún ẹ òun ló máa fẹ́ máa ṣe fún. So it's better for you to be desperate láti make ọkọ ẹ happy than being desperate to want to stay sínú ilé ọkọ torí tó bá desperate láti wà nínú ilé ọkọ tó bá ṣọ́ra wá ṣìwàwù tó bá desperate láti fẹ́ ọkọ tó bá ṣọ́ra wá ṣì ọkọ fẹ́ ṣùgbọ́n tó bá desperate láti make ọkọ ẹ happy tó gbé gbogbo energy ní pé mo wà desperate láti make my happy irú ìtarí lórí ètò lánàá ẹ rí pé woman yẹn wà desperate láti make ọkọ ẹ happy. I'm happy for her because ó enjoy ọkọ ẹ. So tó bá ti wà desperate láti make ọkọ ẹ happy tí ọkọ ẹ bá like láti jẹ salad plain one tí ò ní ẹyin tí ò ní edé tí ò ní salad cream ṣùgbọ́n tó bá wà desperate láti make ẹ happy wàá mọ bó ṣe máa introduce ẹyin sínú ewé wàá mọ bó ṣe máa introduce cream sínú salad yẹn wàá mọ bó ṣe máa fi edé boiled one tó máa season tó máa fi sínú salad yẹn wàá wá sọ fún pé mo mọ̀ lágbájá pé ewé lásán ló ń jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó try ẹyin nínú ewé yìí mo fẹ́ kó try cream nínú ewé yìí mo fẹ́ kó try edé nínú ewé kó wò bóyá o tiẹ̀ máa like ẹ̀ tó bá wà desperate wàá mọ bó ṣe máa innovate tó bá wà desperate wàá mọ bó ṣe máa plan ahead tó bá wà desperate wàá mọ bó ṣe máa strategize lára pé bí èèyàn ṣe máa tó bá wà desperate láti look after your man wàá mọ bó ṣe máa strategize tó bá wà desperate láti look after your man wàá mọ bó ṣe máa innovate tó bá wà desperate láti look after your man gbogbo nǹkan tó máa mú inú ẹ̀dùn ló máa ronú láti ṣe. It's better for you to be desperate to look after your man than being desperate to get married because tó bá wà desperate láti marry wàá rí pé wàá máa àti wèrè àtàsíwì ni wàá máa kó onímọ̀gbà tó máa settle pẹ̀lú wèrè tó bá wà desperate láti jókòó nínú ilé ọkọ ìwà tó wàá máa ṣìwàwù ni wàá máa ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ wàá máa ṣe nǹkan tí ò yẹ kó ṣe wàá máa ṣoògùn ṣùgbọ́n tó bá wà desperate láti look after your man ìwọ fúnra rẹ̀ wàá wú ara ẹ̀ wàá rí pé wàá rí examine wàá rí evaluate ara ẹ̀ pé àwọn ìwà wo ni mo fi ipò wà lọ́wọ́ mi tí ò ní jẹ́ kí n have my fúnra ara ẹ̀ wàá rí evaluate ara ẹ̀ wàá dẹ̀ máa drop àwọn ìwà kan lára ìgbéraga wàá máa wò ó pé máa yìí ordinarily mi ò lè kíyàn mi ìkúnlẹ̀ kí ìyá mi rí mi ìkúnlẹ̀ kí àwọn fún bá family mi rí ṣùgbọ́n torí pé mo wà desperate láti make my yìí happy tó bá ṣe ẹ̀ gan wàá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ because wàá ti fọkàn sí pé mo lè tún bá jà sí kí n bá yóò dín sí kó má wà happy but I'm desperate to make him happy wàá kó pride kúrò wàá bẹ̀ kò dẹ̀ sí ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ fún lọ́kùnrin tó wà responsible tí ò kí ń mọ̀ létà pé òun lòún ṣe ordinarily ó máa padà wàá rí lára ẹ̀ á dẹ̀ appreciate ẹ̀ mọ́ tó bá wà desperate láti make ọkọ ẹ̀ happy tó bá wà desperate láti make ọkọ ẹ̀ happy o ò ní rí class ara ẹ̀ o ní class o ṣùgbọ́n o ò ní rí class ara ẹ̀ o ò ní rí level ara ẹ̀ o ò ní rí status ara ẹ̀ o ò ní rí profile ara ẹ̀ wàláì wàá tún ọkùnrin tí ò ní nǹkan kan because o wà desperate láti make ẹ happy wàá máa rí bẹ́ni pé òun ló ní gbogbo nǹkan tí wọ́n fi ipò níyẹn ojú tó fi máa wò nìyẹn so tó bá ti ń fojú yẹn wò tó ò rí ara ẹ òun ló máa rí pé ó ní àwọn profile tí àwọn status tí wọ́n fi ipò níyẹn the moment tó ti determine láti fẹ́ ọkùnrin tó dẹ̀ wà in love pẹ̀lú ẹ̀ o ò ní rí profile ara ẹ mọ́ o ò ní rí status ara ẹ mọ́ tọkùnrin yẹn ló máa rí so sórí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ṣẹ̀ kékeré
ìkúnlẹ̀ bíbẹ̀ ọkùnrin ìkúnlẹ̀ yẹn ó máa dàbí bread and butter bí omi tútù ló ṣe máa rí lára ẹ̀ torí kíni ó wà desperate láti make ẹ happy. Bíbẹ̀ kò lè jẹ́ nǹkan kan fún ẹ even tó bá ṣe ẹ as long as don't treat ẹ right tó dẹ̀ mọ̀ pé ṣì máa padà wá bẹ́ẹ̀ because you are desperate to make him happy tó dẹ̀ sọ lójú ẹ pé wọ́n ló ṣeun tí ò fẹ́ gbà pé òun lòun ṣe ẹ but ó ti rí pé ó ti wà desperate láti make ẹ happy ó dẹ̀ ti rí pé tó ti ní sínú yẹn pé òun lòun ṣe yẹn ó ṣe é ṣe kó máa wà hurt nínú ẹ ó ṣe é ṣe kó máa feel bad wàá bẹ̀ẹ́ to calm him. Nígbà mi tọkùnrin bá ń bínú tí ò bá gbà pé òun ṣe ẹ tó bá bẹ̀ tára ẹ bá calm tó ti rí bó ṣe bẹ̀rù ó lè ṣe etí sílẹ̀ kó fún ẹ ní time láti bá òun sọ̀rọ̀ ìgbà yẹn ló máa lè sin sí lára pé ìwọ náà dẹ̀ ṣẹ̀ mí o mo dẹ̀ pàṣẹ fún jà lọ ni o mi ì dẹ̀ fẹ́ kó feel bad ni mo ṣe bẹ́ẹ̀ o á sì reason nígbà yẹn but tó bá wà desperate láti make ẹ happy tó jẹ́ pé wà desperate láti jókòó nínú ilé ọkọ ni I mean tó bá yẹ pé o wà desperate láti make ẹ happy tó yẹ pé o wà desperate láti jókòó nínú ilé ọkọ ni irú yín lẹ máa argue tó bá wà ní irọ́ ìwọ ló ṣe mí ìwọ ní kinní kan irọ́ ni mi nígbà tó bá fẹ́ jáde wá tilẹ̀kùn mọ́ tó bá fẹ́ ṣe kinní kan wá tilẹ̀kùn mọ́ because o wà desperate láti jókòó sínú ilé ọkọ ìyà ní desperation láti jókòó sínú ilé ọkọ máa ń sábà fà èèyàn máa ń padà lose ọkọ yẹn ni torí àwọn ìwà tí ò dáa tó máa múyàn kúrò nílé ọkọ lèèyàn máa wò but rather concentrate kó wà desperate láti make ọkọ ẹ happy tó bá ti wà desperate láti make ọkọ ẹ happy not desperate láti jókòó nínú ilé ọkọ not being desperate láti fẹ́ ọkọ but wà desperate láti make ọkọ happy wàá rí wípé fúnra ara ẹ wàá máa caution ara ẹ o ò ní rí status ara ẹ tí ọkùnrin bá ní owó tó ní owó gidi lọ́wọ́ tó ní gbogbo nǹkan ayé tó bá respect ẹ kò lè jọ ọkùnrin yẹn lójú kò carry weight tó ọkùnrin tí ò ní tó jẹ́ pé òwò náà mọ̀ pé kò status ẹ̀ tí yín ó yàtọ̀ síra yín bọ́ òun make ẹ̀ feel bí ọba òun make ẹ̀ feel pé òun ló ní gbogbo ayé òun make ẹ̀ feel pé life ẹ̀ àti happiness ẹ̀ ọwọ́ ẹ̀ ló wà olórí burúkú ọkùnrin nìkan ló máa bá rìnrìn bẹ́ẹ̀ yẹn tó máa fẹ́ fi ẹ́ ṣeré ó lè rántí ló jẹ́ kíríkà irọ́ ni nínú ọkàn ẹ̀ kò lè ever fi ẹ́ ṣeré nítorí wípé ó mọ̀ pé wà desperate láti make òun happy kò ń ṣe wípé kò wà desperate láti make ọkùnrin happy kò má ṣe ẹ̀ fún ní gbogbo ọ̀nà tó obìnrin tó bá wà desperate láti make ọkọ ẹ̀ happy kò ní tijú láti lè kúnlẹ̀ fọkọ níwájú gbogbo èèyàn kò ní tijú láti lè regard ọkọ níwájú gbogbo èèyàn nǹkan tí mò ń sọ yìí gbogbo wa lójọ bá wí but tí Ọlọ́run bá ti fi àwọn ẹ̀mí kan sí mi nínú tó ti fi àwọn knowledge kan sí mi lára tó ti gbé wá ìgbà míì tí wọ́n bá reveal kíní yẹn fún mi èmi gan máa ń mọ̀ gbà mí pò bá mi wí tí Ọlọ́run bá gbé kíní ìmọ̀ yẹn wá mo máa ń mọ̀ pé Olódùmarè ní tí mo rí ó dẹ̀ bẹ́ mi náà wí so gbogbo wa lọ́jọ́ bá wí mo mú wá fún yín láàárọ̀ yìí ni má wà desperate láti fẹ́ ọkọ má wà desperate láti gbé nínú ilé ọkọ ṣùgbọ́n wà desperate láti make ọkọ happy tó bá ti wà desperate láti make ọkọ happy wàá lè strategize tó máa make ọkọ happy wàá lè wà innovative wàá lè submissive ordinarily without being forced wàá ọkọ yẹn á rí nínú ẹ wàá gbogbo o ò ní rí status ara ẹ o ò ní rí level ara ẹ o ò ní rí anything about yourself but your man wàá gbogbo kinní yẹn ìwọ ò ní rí nínú ara ẹ inú ọkọ ẹ ló ti máa rí ọkọ ẹ bó tiẹ̀ ní ìkankan wàá máa wò bí ẹni tó ní status jù ẹ lọ wàá máa wò bí ẹni tó lọ́lá jù ẹ lọ wàá máa wò bí ọba ẹ wàá máa wò bí ẹni bí ayọ̀ ẹ wàá máa wò bí ìdùnnú ẹ wàá máa wò pé òun gan ló wà ní level tó wà wàá rí wípé àfọkùnrin tí wọ́n bá ṣépè fún ni ò ní gbé ẹ bí ọba ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wò bóyá lẹ mọ̀ ìkúnlẹ̀ bíbẹ ọkùnrin àṣírí ni mo mú fún yín wò ó máa ń calm nerves ọkùnrin ni ó máa ń calm ọpọlọ wọn ó máa ń fẹ́ jẹ́ kí wọ́n rí kó máa ń ríra wọn bí ọba tó bá ti ń jẹ́ kí ọkùnrin máa rí rẹ̀ bí ìjòyè àbí tó ń jẹ́ kó máa ríra wọn bí akọ́dà
o lè survive, o lè rí ojú rere ọkùnrin yẹn. But lára nǹkan lọ determine lẹ́ni, má wà determine, má wà desperate láti fẹ́ ọkọ, má wà desperate láti gbé nínú ilé ọkọ, torí tó bá wà desperate láti gbé nínú ọkọ, bí ìyà bá dé o ò ní mọ̀ pé ìyà dé, but wà desperate láti make ọkọ happy. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Ẹ̀yin ọkùnrin ẹ lọ register ní Ṣàbàríkòlò kẹ́ tó pè mí. Ire o, ó dàbọ̀.